ẹ̀rù bàbá àti báyìí sọ̀rọ̀ ẹ̀ nítorí kí ni ẹ̀ dá mi lé nítorí kí ni n tí Yorùbá wà náà fi dẹ́rù báyìí àti lọ àti dé so kò bá mi lẹ́nu àti báyìí sọ̀rọ̀ pa àbẹ̀ni tí ò bá tẹ́ lókù. ẹ̀ ń gbọ́ àbẹ́ ẹ̀dá ṣé ń gbọ́ ṣé gbọ́ ń tọkọ wọn sọ ẹ̀ gbọ́ àbẹ́ ẹ̀gbọ́ di júníìsì bóyá ọkọ̀ ọ̀jẹ̀ ẹni sọ bẹ́ẹ̀ wọ́n wulẹ̀ tí ì kú kàdíjú sọ bí ẹni kú ọkọ̀ mi jẹ́ nìyẹn. òdà kú wò kárí àbíkọ́ ló pọ̀ ọ̀run kọ́ bá jí bọ̀rọ̀ ọkọ̀ ló bẹ̀rẹ̀ máa bọ̀ ará àdúgbò mùsùlùmí ẹ wá sí kó tó jí ẹ bá ń ṣe lórí ibú yìí. bàbá àlọ́jọ́ ta mẹ́rò mọ́ ń tẹ̀sọ́ ẹ ti kílẹ̀ àwọn lọ́dọ̀ náà. bàbá náà ọ̀rọ̀ láàrin èèyàn kọ́kọ́ èèyàn lè sọ bẹ́ẹ̀ jáde tí o fi ń dùnà ìyá wa lè lè wọ́n mú lábẹ́lẹ́lẹ́ ń tọ́kọ̀ tiẹ̀ náà sọnù lẹ́yìn kí n fi ń kọ́ lala káàkiri màmá tọ́jú bàbá púpọ̀ sọ́nà ìwà gbàdúrà lára yín àbí ẹjẹ lọ káì àṣàrójò ẹyẹ obìnrin ẹ káì fà ẹgbẹ́ ọ̀ràn bá kẹ́ káì bẹ́ẹ̀ bá káì tọ́nà bá káì yín tó n tẹ́ fà ní o. kí ni jẹ́ ládàbí? kí ni jẹ́ bẹ́ẹ̀? العدم اجتماع خصال الخير في العبد òun ni kí dáadáa kó kójọ lára ẹ̀dá kó má láhùn kó ní tẹríba gbogbo tó bá ti jọ dáadáa náà pè ní ládàbí moral kéèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀tún wà bí tí o bá lẹ́kọ̀ọ́ òun ló mọ̀ nítorí tó bá kú ara yóò sọ̀ka lórí ẹ̀ jama. أفضل علم العدم هو علم إصلاح اللسان أو الخطاب. إما لدبي أنا تقول wọ́n ti ń jẹ́ ìmọ̀ ládàbí ń jẹ́ bẹ́ẹ̀ ó ní kí ni ìmọ̀ kan ní kéèyàn ó sọ ẹnu rẹ̀ nítorí àti ìdè èèyàn ìyá yóò sọ táàbì gbẹ̀sán tí a bá dàgbà sí a. ṣùgbọ́n wọn ló tàn agbọ́ àwọn ìyá tó sojú wọn lẹ́jọ́ kó yìí ọ̀yà amágájì à nígbà tó wọn kéèké tí máa yọwọ́ tí lè rí dáadáa ẹ̀ka wò mí sọ̀sọ̀ ní àá sọmọ náà rà bíbí tó wọn bá fi bírò yìí kọ́nà mọ́ fún un lọ́mọ ọlọ́run ò sì fún torí rú mi ló wà ní ẹjọ́ náà lọ́dọ̀ ọlọ́run ó sì lọ́wọ́ fẹ́ kò sómi ilẹ̀ irú mi ló wà lẹ̀ ọlọ́run tí mo kọ fún ọ lọ́wọ́ fẹ́ ọ ní bítọ́ọ̀bì kúrò ẹ̀ tẹ́ wàá bí tẹ́ ẹ máa sọ̀rọ̀ tí ò dá sọ́mọ ọlọ́mọ bí ẹ bá dẹ́gbà ẹ jìyà. àbí wọ́n sọ ọdún ẹ̀sán lóde orí ni nígbà ìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ nígbà tí ìyàwó rẹ̀ kí ìlú bẹ tí ó control millions wọn ò sì sọ sí à nínú obìnrin tó iṣẹ́ kan owó láyé ìyàwó rẹ̀ kí ìlú wà wọn bá a lọ wá sí pẹ̀lú sienna àwọn tí wọ́n gbọ́njọ́ náà lọ́wọ́ ẹ wá bí o ẹ̀ tẹ́ ka díẹ̀ náà mo fi kún tọ́rọ ẹ̀ náà ò jẹ́ gbádùn ó dọjọ́ alẹ́kẹ́tọ́ ọ̀bẹ ti farapa kábínẹ́ ti fẹnu kún àti àlàkà wà bó làwọn ti mọ sẹ̀yẹ fún ọ lónìí mo rí nǹkan tìrọ̀ mọ́tì ìfìní wa ọlọ́fà ń ṣe nǹkan ọlọ́dà ń ṣe wá lọ́ba láàfin ogun ti gbàṣẹ́ ìlú náà àwọn túláàsì mo sọ́dọ̀ yẹ kí n wá bí lónìí ni àmì jèrè rí létí yá ń jẹ mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọdẹ sí gómìnà ló wá sí síbẹ̀síbẹ̀ ìtẹríba pọ̀ gbogbo nǹkan pọ̀ ó ní tí wọ́n fi ń ra ọlọ́run sí tà fún wa èyí ìtàn lóde tí ó bàjẹ́ ajé owó kan sí kí n sí mẹ́nu mi jẹ́rìí pẹ̀lú yín
tẹ́ ẹ bá wo tìyá ẹ̀ yóò fẹ́ sí ọ̀rọ̀ sọ́sọ́ bẹ̀rẹ̀ èló làjọ tó ń dá tí gbèrágá ń gbọ̀ owó tí ò gba abẹ́rẹ́ wákàtí àbọ̀ ń gbàjú kọ́múlé láńtà lọ ni àbí lápò wọn ò gbọ́ wọn ò dáàbà wọn lé wo ló wá mú wá lónìí tí mo mú àmọ́ yọ lápò ìbára máa bá wọ́n lu akíni náà tó wá jẹ́ wòlíì ẹni kiri ẹni bọ̀dọ̀ sí jẹ́ wòlíì kò bọ́ọ̀lù ọkùnrin tó lè ní péyàwó fẹ́ ga jù lọ tí ò ní bára àwọn rẹ̀ jẹ́ bàbá sì láti di tó jẹ́ lọ àwọn ò ní kà ẹ gbàgbé ẹ wọ́n ní àṣírí tààrà torí mo mọ àwọn àti dáàdì mi ó kàn bàbá tó ní àtàlẹ́ jọ sọ ìgbàlá wà nílé eke onídìí ògùn níbi tí wọ́n ti kókó ta ń jẹun ibẹ̀ nílé eke wá wà tí fọ́nìtọ́ mi kàkán bẹ lágbàdá rẹ báyìí kíláàsì mẹ́jọ là ń lò jọ́nà lọ. bọ́ọ̀lù mi àti ọ̀hún ọ̀kẹ́ ọ̀gá wọ́n wọ́n ló máa tá ń jẹ náírà bí ọ̀kọ́ kó wọ́n jẹ́ àdùwákìlì. àwọn náà pa súná ọkọ̀ ní òjò parẹ́ lòní. wọ́n wọ́n jáde ó sì mú bẹ́ẹ̀. àwọn ọmọ ẹgbẹ́ àwọn kúnlẹ̀ tààrà àwọn àbá tí a kọ́ alẹ́ ni ọmọ ọlọ́kí rántí àlèbí rú àlèbí rú jìjìjì àlèbí rú ìwà rere ìwà rere ìwà rere ìwà rere. Sẹ́yìn bùkẹ́ wọ́n ti gúnyà rẹ̀ èrò rẹ̀ wá ń sọ. àwọn bàbá tí a kọ́ ọ lẹ́nu pẹ̀lú dáàdì mi tó wà méjèèjì 5 and 6 ni wọ́n. wọ́n jọ dá nǹkó ni wọ́n jọ dá léèké papọ̀ ni wọ́n jọ kọ́ àpapọ̀ ni. wọ́n jọ mọ jíyàn sàárì lórí yóò máa sọ lórí microphone bàbá náà kí ló wà mú ọ̀pá wọ́n tẹ̀ ti gbìyànjú jù gbogbo dálé jẹ́mí gbogbo àmúyòyì wọ́n mọ̀ jíyàn sàríká tẹ́ bá ti gbọ́dọ̀ jẹ́ náà máa sọ bẹ́ẹ̀. láti agbolilé wọ́n fẹsẹ̀ nìdí àmúyòyì wọ́n sì máa ń daṣọ bora ni tí wọ́n fi wá jí gbogbo àdúgbò po wọ́n máa ń daṣọ bora ni wọ́n á mú ọ̀pá lọ́ba ẹ̀. ẹ dákun kákà sinmi ni tí ẹ bá ní kó o máa yin olórí bó sì bínú kú sí yẹn lọ́rùn. ما في الحياة بقاء ما في الحياة ثبوت العدم مع الله ومع رسوله ومع الخلق ما في الحياة بقاء ṣẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run nípa kọ́mọ̀ ronú pé ó sì lè kẹ́ àbẹ̀fẹ́ tí ò ké mi dọ́dọ̀ bá ti ń fẹ́ nìkan wọn ara rẹ wò sí ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run ọjọ́ orí Ọlọ́run pé ń ṣàbùsínú èèyàn kí o tó wọ náà ọ̀rọ̀ fẹ́ kú torí wa àwọn tí o tó wọ náà ti kàn wọ́n bẹ́ẹ̀ odò ni. oníjàmbá tó tàbí jáde nù ṣe tó kíkà wà náà ké ni olùsìmọ̀ yìí tó kó bọ̀ wo ní gbà ká mọ́tò rẹ̀ di mẹ́ẹ̀ẹ́dógún tó bọ̀ báyìí dákẹ́ ìjọ tó bàbá tiẹ̀ ń jágbó káàbọ̀ bàbá tiẹ̀ sùn sí. ìkan tó nù. lóye jẹ́ ṣe òmòjú kó mọ ní mo ti parí dìgírì mi lọ bẹ́ẹ̀ ni ṣòwò lọ. ìwọ náà lọ wò bọ́ọ̀ bá ní padà lọ́nà. àfihàn àyà àti ìfowópamọ́. ọ̀rọ̀ tí mo ń sọ yìí gbogbo ìdájú bá ti ń yẹ sí Ọlọ́run wò kò sẹ́kọ́ pẹ̀lú Ọlọ́run ni gbogbo tó lọ́n bá ti final bẹ́ẹ̀ bá lóun ó tu ayé ló tù ká ni. ó ní kí lọ́ba lówù ń sà sóbẹ́ tún sẹ́yìn wò kàn ẹ fi tẹ̀ ń sàlẹ̀ lọ́wọ́ bí kádàrá ọba ní tako mo sàgbákò ọmọ kí ó kàn àgbákò ni kò bọ́nú àṣírí mi ìyá fẹ́ èyí tí ò rí ya ó kó dídí ìwé lọ
wọ́n á pè mo ní ọkàn sí ara rẹ̀ mi èmi kan ò lè túmọ̀ ara mi ọ̀rọ̀ pé tí mo dìjọ́ ló là mí ni àṣẹ Ọlọ́run ló là mí kì í ṣe tákàndá tí mo kó jọ yìí. نبني البيوت وحتما. nígbà tí wọ́n kéde yín lórí rédíò lánàá àtọ́wọ́n pé ń sọ̀rọ̀ fún wa ní ó ní mo kí bàbá aródò bíi tí ń sàfà bẹ́ẹ̀ ní sí kọ́ńtíráàtì ẹnìkan sì ń kùn láì mọ̀ ẹ́rí ó ní ta property ó ní tí bàbá rẹ̀ ó la ródò ta àtọ́wọ́n pé tì ní sọ́tẹ́ẹ̀sì sí bẹ́ẹ̀ òun wá ní kó kí n sílé n tó wá fi kí ni pé àáfàá ní ta property n tó nílẹ̀ ó nílé ń ta ó sì ń kùn àbí sẹ́jú ni bàbá rẹ̀ gbé kú mẹ́ ni tábàárẹ̀ tó ní ta. ká tún wá sí ẹ̀kọ́ pẹ̀lú ìjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. ká tẹ̀ lọ́rọ̀ rẹ̀ ẹni dáwọ̀ nígbà ní kẹ́ máa fi nǹkan tí ò ṣe kẹ́ máa fi wó ọ̀ràn yàn máa là. ẹ kírun èwo ni ẹwọ́ pàtàkì rùn indiscipline ọ̀rọ̀ yẹn kódà àmì ìjẹsẹ̀ á kó tíra àbáyé ọ̀rọ̀ tí mo mú sọ ibi tá a ti rà lé wọ bàtà kírun àwọn abiyẹ pé ibi tán ti ní ká nábì owó bàtà ń kọ èmi sì ní lọ tíra tó sọ tí mo ní lọ ó lé ní 50 èyí ló fi ra tíra tó bá pọ̀ ló ti mo ra tíra ọ̀fẹ́ lè gbọ́ ọba lójú a ti ráyè ké ọlọ́run tó wá fún mi ní ilẹ̀ ààbò tí bá kéde kí n mọ́tò gbàgbé ẹ̀. تخرب تلك البيوت. káwá sí ẹ̀kọ́ pẹ̀lú àwọn ẹ̀dá ìyá àlàkí lọ́dọ̀ tèmi o wọ́n síra láyọ̀. alhamdulillah. wọn náà wí tiẹ̀ tó rárí critics. alátakò yóò ti wí tiẹ̀ ní sísọ́kàn tó o bá tó wá wí jáde bì. èmi ní kọ́kọ́ ṣáájú ọmọlúùkù aródò ẹ gba owó lọ́wọ́ wa ẹ bá mi ka 50,000 naira. Allahu akbar. ẹ bá mi ka 50 mo ti ná mi kẹ́ wọn mo ti ná ma ẹ sábà ka 50. Ẹ yẹ o jẹ.